sanwó fún náà. Wọ́n dá lóhùn gbogbo ẹjọ́ tó rò yẹ kì í ṣe ráìtì ló ń sọ fún ẹja rẹ̀. Ṣé nígbà tí wọ́n gbé kinní ẹ̀ fún ṣé máa yẹn òfin lówó? Ipe kò fi ṣiṣẹ́ ṣé irú iṣẹ́ tó yẹ kó ṣe síbẹ̀ ni. Anyway, ṣé bá fẹ́ jáde nírọ̀lẹ́ máa dọ́dọ̀ ẹ̀. Màá lè explain dáadáa fún ẹ. Okay, bá a kí family. Ẹ wọ́n láyé gbọ́. Ẹ pẹ̀lẹ́ sà. Mo fẹ́ rí yín ní sà. Ẹ má bẹ̀rù sà. Mo fẹ́ rí yín ní sà. Ṣé ẹ mọ̀ pé ó ní ọ̀rọ̀ kan tí mo wá rí yín fún ní last time kó tó di pé ẹ travel. Ẹ wá sọ pé tí ẹ bá ti dé ìwé ẹ má rí mi. Mo dẹ̀ rí pé ẹ ti dé ní ìsìn ó ti lọ bíi 3 days. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá kó pilot paper tí wọ́n bá kó lọ sọ́dọ̀ àwọn INEC tí INEC sì ti kàgbó tí wọ́n wá ń retí result tí wọ́n bá mú wá èèyàn lè lọ bá INEC pé you don't count the result, bring the result, let know the winner and the loser. Nǹkan tí mo ti ní kí trek wá bá yín ní ẹ̀sà. Ò bá gbálé ẹjọ́ lọ INEC ò bá release result wá dẹ̀ lọ sílé ẹjọ́ ẹ lọ máa bára yín fà ń bẹ̀. No sir, ẹ má bẹ̀rù sir. Jọ̀ọ́ kí ló fẹ́ rí mi fún mo ní nǹkan tó wà important láti ṣe. Nǹkan tí mo fẹ́ rí yín fún mi ni pé ṣé mo pé mo sọ fún yín pé mo nídìí owó kan mo kàn nídìí owó bíi 6 months nínú owó iṣẹ́ tí mi tí ì ṣe ni o ẹ fún mi ní 6 months so màá kàn máa rọ̀nù iṣẹ́ yẹn mo kàn nídìí owó yẹn ní sà. So lágbà tó ṣaláìsí ni àbí kí ló fẹ́ fowó oṣù mẹ́fà sí. Ọlọ́run ò jẹ́ arógun o. Nǹkan ọ̀fọ́ṣẹ́ lé yín ni àwọ̀ tí. Ọlọ́run ò jẹ́ ọ̀fọ̀ ṣẹ wa. Kí ni wọ́n fẹ́ lówó oṣù mẹ́fà fún? Mo fẹ́ lọ sí di MMM. MMM. Èbí ń sáré àbí kí wọ́n máa ń pè kíní ẹ̀. Ajá gangan tiẹ̀ ni mi tàbí ajá gangan ni mo fẹ́ ta sa. Ajá ń sáré. Bẹ́ẹ̀ ni sá. Ìwọ́n fẹ́ fowó oṣù mẹ́fà. Mo ti píkì ajá tí mo fẹ́ lò ajá rẹ̀ number 4 ni ó strong gan Sajeramos ni ó lè kàn yàn lápá bí kò rún sálà àti kò pa mẹ́sì dànù ó lérè lẹ́sẹ̀ gan sa. Àánú ò ṣe mí rárá. Tẹ̀ dúró tèmi bá kó oṣù mẹ́fà fún ọ tó tẹkọ̀ létí tó lọ sílùú yín kí ló máa jẹ́rìí tèmi tí ó bá padà wá. Láyé èmi kọ́nà tí bá lọ gan-an bọ́ aṣọ kalẹ̀ kó tó di pé mo lọ ẹ máa wo aṣọ mi báyìí gbígbà tí ejò tó bá bọ̀ wọlé ni màá ti bọ́ aṣọ lẹ̀ tó máa sáré lọ bí mo fẹ́ lọ ẹ lè mọ̀ pé máa padà wá sá. Èmi wà á bọ́ṣọ ilé ilẹ̀ oníbàárà gan ò ti bá fún kò ní gbà lọ́wọ́ mi. This is guiding security sir. Tó bá dà lọ́la. Yes sir, àbí kí n má kàn tiwa. Sorry sir. Ọmọ àgbà á tó lọ fún mọ̀ gbogbo. Ṣé bó ṣe máa bá gbèsè ayé rẹ̀ lọ́nà? No problem. What will you do to me? Òfò ni kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún o expect pé kí n kọ lọ bẹ́ẹ̀ yẹn just like that kí n kọ lọ bẹ́ẹ̀ yẹn just like that kí wàá fi ẹlẹ́n bí báyìí no you know it can't work kí àwọn ará local champion yẹn kọ́ wá take over àbí. Àwọn guys wo ni. No I can't do that mo láti máa wáyé báyìí ní gbogbo ìgbà tó bá wù mí. Èmi ò wojú wọn àwọn náà dẹ̀ wojú mi of course so báwo lè fẹ́ gbà mí mọ́ ẹ lọ́wọ́. No o lè sọ yẹn fún mi this same village náà ni mo ti kúrò mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ bó ṣe lọ àwọn guys yẹn tó yẹ pé ojú wọn máa ń chuk ni tó bá ti wọ ṣòkòtò wọ yẹn tó bá ti fipá wọn ti lọ dry cleaning àbí nǹkan kí nìyẹn wọ́n máa ń fẹ́ gara gan but èmi ò láti mo ní láti dúró dìgbà yẹn mo láti wá máa wù ẹ́ ní gbogbo gbà time every time tó bá ti wù mí ni màmá wá so o ní láti stress ara ẹ̀ fún yẹn. Fikayomi ṣé kí n sọ fún ẹ abúlé or not abúlé ó kàn máa brainwash ẹ ni tó máa brainwash ẹ tó bá jẹ lọ that's your own problem now but èmi ò sẹ́ni tó lè ṣe ref mi because mo ready àti sọ pé bí àwọn brainwash mi mo bá I know what I'm doing. sórí ring tó ń wo lọ́wọ́ mi inú ẹ̀ lọ́ máa ṣe sí ó dẹ̀ mọ̀ kán ló kà gan tọ́ba kan fi kàn ẹ́ báyìí before you know ti bára ẹnu lé o tiẹ̀ nímọ̀ ìgbà tó máa bọ́ṣọ gan so kí la wá ń sọ. ọmọ tí mò ń sọ jẹ́ kí wọ́n máa wù ẹ́ gbogbo gbà ó yí ẹ gbogbo gbà báyìí every weekend báyìí mo gbọ́dọ̀ débi. ara nǹkan tá à ń sọ náà nìyẹn ara wọn náà nìyẹn
Tani. Ó yá wo bí ṣòkòtò yẹn ti rí wo. Come on, stop that jàre. Stop that kí ni ṣe tó gẹrun tó gẹ pọ́ǹkì. Ọmọ ìyá tó ń gbálẹ̀ bí. Ṣé kò ní tó ṣe ẹ̀mí báyìí dúró? No, ṣé kò mọ ìyá tó máa ń gbá compound wa nìyẹn. Ìgbà tó ń gba kan ṣóhun ló ń gba. Ọmọ cleaner wa serious now. Ìyẹn tó ń ṣe fine boy kọjá tó ń rìn jẹ tó ń wá girlfriend. Wọ́n ló mọ̀ anyway mo ti máa lọ wọ́n máa pè é ṣùgbọ́n. Oh, I'm going to miss baby. All right then. Báwo ni màá pè é? Okay. I don't want to miss baby. Láti sọ fún àwọn ọ̀tọ̀ rẹ̀. Ó yà bọ̀. Mo mọ bí mi ṣe Báyọ̀ mi ṣe kàn. Oríire náà ni. Nípa tíṣẹ́ wa kọ́. Mi náà lè kọ́ àwọn ọmọdé kọ́ àwọn application kan some different companies. Yes, time goes on, àwọn ọmọdé pé ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ sí ní pé. Wàá ríṣẹ́, ó tiẹ̀ ti ríṣẹ́, ìwé tó yẹ kó ka ó ti kà. Ó ti di dandan kó ríṣẹ́, agbára Ọlọ́run, iṣẹ́ tó dẹ̀ máa yẹ ló máa rí. Èmi náà wá ní plan B o. Mo kọ́ ní at least mo lè parí ní school ní service àwọn ohun tí mo gádà máa tẹ̀lé owó díẹ̀ pẹ̀lú ẹ̀ tí máa dá recharge card. Recharge card kì. Ọ̀nà má ṣe mi gbọ́ kì í ṣe àwọn tó ń talẹ̀ yẹyọ lórí títí o. I'm talking in big form, just like O6, so distributor. Màmá fáwọn tó ń talẹ̀ yẹyọ. Yẹn dà. Distributor. Èmi lè máa fi ní pamọ́ rà. Èmi náà ní àjọ kan tí mò ń dá. Lóòótọ́ ọ̀nà méjì ni. Owó kéékèèké ni o, àmì mi ló kàn tí n bá ti kó bá fún ẹ. Kí wọn náà dà pọ̀ mọ́ èyí tó fẹ́ fi ṣe lọ. That's my mommy. Ìsìn náà ni máa dúpẹ́. Èyí tí mo sọ láti ìgbà tó ti lọ gbogbo skul. Eléyìí ló máa wá dúpẹ́ lé lórí. Màmá rọpẹ́ dáná àgbàrò lójú ìdẹ̀ni tí tó bá ti wá tó lórí ètò omi fi wà. I see you like a confidant, but I don't know if you are a friend or a foe. Mama me, are you a friend or a foe? I hope you wouldn't treat me like a modern slave, 'cause I cherish you so much, but I don't know what your mind is like. Treat me well. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe bá irú ìjókòó, ó tí ì sí ní break ni. Sori ṣe wọ́n fún mi, ṣe yẹn fẹ́ pa mí, and I must finish it kí n tó lè jáde. But I go fún mi bí 20 or 30 minutes. 20 or 30 minutes? But the shop is going to be. You sure? Yeah. Okay, màá dúró díẹ̀ ní mọ́tò. Thank you, baby. I see you like a confidant, but I don't know if you are a friend or a foe. What will you do to me if you are the one? Oh, ìyá ni wúrà, ìyá ni wúrà. Mama me, are you a friend or a foe? I hope you wouldn't treat me like a modern slave, 'cause I cherish you so much, but I don't know what your mind is like. Treat me well, oh, like a modern. Treat me well, oh, like I'm a giddy. Ìyá ni ìyá mi, mo fi ẹ́ ṣe wúrà ni. Don't be a fool, 'cause I see you like my best friend. Ìyá, treat me well, oh. So, Uncle Delani, honestly, surprise me gan. Àwọn pictures yẹn, ìgbà tẹ́ send àwọn soft copies ẹ̀ sí mi. Oh my gosh. Mi ò lè sọ bínú mi ṣe dùn tó. Oh, ẹ like wọn. Of course, of course.
I'm so happy you like them. I was so happy. Ọkọ mi was like, ṣé ìyàwó mi ló fine tó yìí? Oh my gosh. Ọkọ yín náà like wọn. Our pictures yẹn lovely. They are so cute and adorable. Ẹ ṣé gan. Inú mi really dùn pọkàn yín like wọn. Ṣé rí oríyìn tẹ́yìn fún wa yìí, òun ló máa jẹ́ ká lè keep it up. Award kan ni mo tún win lé nìyẹn. Ẹ wo, you deserve more than an award. Thanks so much. Ẹ má worry, award yín báyìí, ó ti wà ńlẹ̀. Auntie, ẹ má bínú o, ó máa tó ready. So be how many minutes? Yeah, be 10 minutes. 10 minutes. Okay, no problem. Ma feel at home. Not at all. Award tí mo wá win lọ́dọ̀ yín yẹn, ẹ má jẹ́ kó pẹ́ ìgbà wo lẹ ń gbé bọ̀. Award yẹn ti wà ní mọ́tò. In fact, mo ti bá yín package ẹ lẹ̀. Ẹ kàn tẹ̀lé mi kẹ́ wá lọ gbà. Wow, I just won an award. níbo lẹ ti ń bọ̀ ní mo gun mọ́lẹ̀ ń lọ tẹ́ fi ti ń kó bá tèmi ká ní kì í ṣe pé mo gùn náà níwọ̀n bá tèmi nǹkan tá à ń sọ kó làwọn máa sọ kí ló ń ṣẹlẹ̀. ẹ wò ọkọ mi ò níbi kankan tí mò ń lọ mi ní destination mo kàn ń rìn káàkiri gbogbo àgbáyé ni torí bí mo ṣe wà yìí mi lẹ́bí mi lára mi ní anybody in fact ilé ayé kan ti sú mi gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ sí mi ó ti sú mi pátápátá kò yé mi mọ́ ẹ wo bí mo ṣe wà yìí àti kékeré nìyá àti bàbá mi ti kú lẹ́yìn ìgbà tó ń dẹ̀ ṣaláìsí nìyẹn ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá mi ni mò ń lọ gbé iṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ń lò mí lòkulò tó ń fi mí ṣọmọ ọ̀dọ̀ bí mo ṣe sá kúrò lọ́dọ̀ wọn nìyẹn tí mo gbọ́dọ̀ ẹ̀gbọ́n màmá mi lọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n màmá mi tí mo dẹ̀ lọ iṣẹ́ lọ́kọ wọn bẹ̀rẹ̀ sí ń abuse mi tó ń lé mi káàkiri inú ilé òróró báyìí tíyàwó wọn bá ti lọ sùn iṣẹ́ ló máa wá ń ká mi mọ́nú yàrá mi ìdẹ̀ mọ ẹnu tí mo lè fi ṣàlàyé fún ẹ̀gbọ́n màmá mi nítorí tí mo bá sọ wọ́n lè má gbà mí gbọ́ mo ṣàṣedọjọ́ kan nìyẹn mo ṣàṣe fi tipátipá bá mi lájọṣepọ̀ nìyẹn kò pé sígbà yẹn ni mo discover wípé mo ti lóyún kò dẹ̀ sẹ́nìbọ̀dì tí mo lè ṣàlàyé ara mi fún bí mo ṣe sá kúrò nílé nìyẹn nínú ìyà nínú ìdààmú nínú wàhálà òun ni mo ti ń ro oyún yẹn káàkiri láì ní òrùlé lórí mo ṣàròjú títí tí mo fi bímọ yẹn but unfortunately ìgbà tí mo tún bímọ yẹn tán bó ṣe di pọ́pọ̀ yẹn ṣaláìsí nìyẹn àtìgbà yẹn ṣá ni gbogbo ilé ayé mi ti sú mi tí gbogbo olójútùú mọ́ àtìgbà tó mọ yẹn ti ṣaláìsí òun ní gbogbo ilé ayé mi tó ti sú mi gbogbo tí lójútùú mọ́ mi mọ nǹkan tí mo lè ṣe mo ṣàṣe bẹ̀rẹ̀ sí rìn gbèrègbèrè kiri nìyẹn kó tó di pé ọ̀kadà yìí fi gbà mí lẹ́ẹ̀kan ẹ bá tiẹ̀ ti gbọ́ mi ẹ bá ti gbọ́ mi dànù kí n máa bá tèmi lọ.
bọ̀ síbẹ̀síbẹ̀ náà orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ẹ kí ló tẹ̀ padà sí family house nílùú yìí. ẹ kí wàá lè rọkàn yín báyìí kí làwọn plans tẹ ní kí nìkan pàtó wọn tẹ fẹ́ ṣe báyìí. gbogbo nǹkan tí mo rò pé mo lè ṣe ni pé tí mo tiẹ̀ lè ríṣẹ́ tí mo lè máa fi pọ́wọ́ dà bóyá kí n máa lọ báwọn èèyàn kan fọṣọ níbì kan ni bó dẹ̀ jẹ́lé olóúnjẹ àmọ́ kó jẹ́bi tó jẹ́ pé mo lè máa forí ara mi pamọ́ sí torí bí mo ṣe wà yìí mi ì níbi kankan tí mò ń gbé mo kàn máa ń fira mi hàn káàkiri ẹgbẹ́ títì ni. ṣẹ̀ṣà ládùúgbò yìí mi ò guarantee yín o but mo lè fún yín ní 3 days tẹ́ bá ní mind. gbọ́dọ̀ ju 3 days. yorùbá ní olólóró tó ṣàwọn àtàlẹ́ kékeré yára ìran bí àtẹ̀mọ́ àríṣẹ́ tí ẹ̀ sọ gbogbo kan láyé lọ́wọ́ rí àwẹ̀rò kò tó wà ọ̀yà nítorí kò tó wà kò tó ṣe àròjinlẹ̀ ló yẹ ká rohun gbogbo ká tó ṣe bí n bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀yin ni bàbá tó ju bàbá bí n bá jẹ́ ọ̀rọ̀ ronú jinlẹ̀ kẹ́mi ó tó wù. dúpẹ́ mo nílò bí mo ń pè yín lọ nítorí pé ẹ̀yin ni ọba àwọn ọba olúwa àwọn ọba arúgbó ọjọ́ àdàbà máa ń pààrọ̀ yìí mo gbé yín ní gbogbo ọ̀nà mo dúpẹ́ láti àárọ̀ títí dé wákàtí àti ọ̀rẹ́ ẹ ṣọ́ mi lọ ẹ ṣọ́ mi lọ. lábẹ́rẹ́ àìsàn àná ibi ìran kó má ṣẹlẹ̀ sí mi ọ̀fà yìí kó má bà mí lójú oorun kí n má ṣe oore ṣe o ṣàánú mi o àti mi àtàlejò ìdàbò yín bò wá o oore tí máa ṣe tára mi dọ́gba ọ̀rọ̀ má jẹ́ ń ṣe o àgbákò kó má jẹ́ kí n rí o mo tọrọ mo bẹ̀bẹ̀ fún àánú nínú àgàtì àtọ̀ lórí ayé mi ẹ ṣàánú ìdàbò yín bò mí o òun alẹ́ yìí ọlọ́run ìyanu má jẹ́ gbájú lójú kíríkírí o èmi àti àlejò mi olúwa ìdíwọ́ lámù ìṣẹ́gun ẹwà pẹ̀lú wa o ní gbogbo ti gbọ́ àdúrà mi ògo ní forúkọ yín lóde ọ̀run bọ́ aláṣẹ ọ̀run jẹ́ tó ìtọ́mọ yìí ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Auntie. Auntie. Ẹ̀bùn pé mo disturb mi. Okay. Mo rò pé bẹ́ẹ̀ ti ṣókà yẹn sórí iṣẹ́ àyìn kò dáa. Kí ló? Ẹ wọ́n lé lẹ́ka lọ sùn. Ẹ má ṣe ìyọnu wa òkè mi wá. Ẹ má wọrẹ ṣé mo ní kẹlẹ sunu lé ẹ má wọrẹ ẹ lọ sunu lé. ẹ má jẹ́ kí n compliment mi mo wà òkè bíbá yìí ó tẹ́ mi lọ́rùn. I understand but mo fẹ́ yín fún ẹ just go inside and sleep. Ẹ ṣe ẹ má pa mi tó lọ. Láyọ̀ lájí o. àwẹ̀rò kò tó wà ọ̀yà nítorí kò tó wà kò tó ṣe àròjinlẹ̀.
àǹtí ẹni sùn ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o ọ̀rọ̀ yóò yé mi mọ́ àtọ́ báwo ni 3 days tó á di ọ̀sẹ̀ kan mi ò expect mi jù mọ́ bá yín ilé ni kí ló dé ṣé ẹ fẹ́ sọ oore di mọ́ mi lọ́wọ́ ni oore ni mo ṣe yín náà kí ló dé. ìjọ má bínú sí mi rí bí lónìí mo ti gbìyànjú sọ́tún mo ti gbìyànjú sósì mo ti wáṣẹ́ káàkiri mi ríṣẹ́ ṣe ni mi lè rí bí lónìí. ìjọ mi. ìwọ àti ewu lè tẹ̀ sọ ìwé ayégbẹ̀gẹ́ o ayégbẹ̀gẹ́. kí ló fún yín láṣọ àti pé ìwà tí àwọn tàtẹ̀yìnwá ti wù sí pébí náà lè wúrú ẹ̀ ẹ ti ń disappoint mi o. mo máa bínú sí mi ẹjọ́ ẹ̀kọ́ fún mi bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn kí n tó fi gbìyànjú sí i tí bá ti rí ṣẹ́ máa kúrò lọ́lẹ́ mi. inú mi ò dùn sí o àdúgbò akọ́ nìyẹn. kí ni máa jẹ báyìí ṣé kí ni máa ń tán. tó come up níbi iṣẹ́ yìí gbogbo àwọn aṣèǹtà fi ń ṣiṣẹ́ gbogbo ohun pátá ló ti bàjẹ́ tó mú ní láti pe àwọn èèyàn tó máa bá wa tún ṣe alice kọ́ta fi ń ṣiṣẹ́ ni. tèmi ó fi 400k tún machine ṣe. nǹkan tá fi ń ṣiṣẹ́ ni sábà máa wòran ni kó bàjẹ́. ṣé kò ṣe same engineer tá ló náà ló wá tún ṣe ni. rárá o ọ̀tọ̀ làwọn èèyàn tí mo pè this time around àti tún pé ó ní àwọn máṣe kan tó yẹn ṣẹ̀ṣẹ̀ ń sìn táwọn èèyàn ń lò sí in fact ó bá rí ọ̀rọ̀ yìí picture ẹ̀ bó ṣe rí in fact tá a bá ń lò ń bí báyìí ó máa tún boost business wa. tèmi so irú àkọ́kọ́ kò perfect tó bó ṣe ń dìde yẹn náà nírọ̀ ẹ gbé ẹ dìde tèmi ó fi 400k tún machine ṣe ṣó ń gbọ́ra ẹ ṣá kò ń ṣe fọ́ọ̀tẹ̀ èmi ni mo ṣe mistake ṣèbí mi mo jẹ́ kó ní access account mi no problem kò sí wàhálà o no problem adé mi mo ṣe mistake no problem. ṣé dandan ni kẹ́ máa ṣe iṣẹ́ yìí ṣé a lè tún gbìyànjú ká tún wáṣẹ́ míì tó tún wà pàjù yẹn lọ ni because iṣẹ́ yẹn mo rí bí ẹni pé ìwọ̀sí pọ̀ ń bẹ̀ kò dé yẹ kí ẹ máa rí wọ̀sí gẹ́gẹ́ bí àgbàlagbà mo ṣe ní pé kí n bèrè pé iṣẹ́ yẹn ṣé ẹ lè fi sílẹ̀ ni ẹ jí kèmi àti kúrè bá mi máa ṣiṣẹ́ adé máa fún yín lówó dẹ̀ máa fi jẹun. ọkọ ẹ̀ náà ti sọ òun náà ní kí n fi iṣẹ́ ìsílẹ̀ àmọ́ kinní kan lèmi ń rò ó wọ́n ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí ká fi ọwọ́ wẹwọ́ báyìí òun lọ́wọ́ fi ń mọ́ torí ẹ̀ mo ṣe ń ṣiṣẹ́ tí mò ń ṣe yìí tóun bá ṣiṣẹ́ tiẹ̀ mi tó wà náà tó ní owó tiẹ̀ tèmi náà ṣe kékeré tèmi tí mo fi sí ádébì kan á ní nǹkan tó máa ṣe torí ẹ̀ mo ṣe ṣe àti wípé ṣé màá wá fẹ́ ra nǹkan màá máa pè kiri lórí fóònù ó yá o mo fẹ́ ra lé o mo fẹ́ ìgbà mélòó ni mo fẹ́ yọ lẹ́nu dà kémi náà ṣe nǹkan díẹ̀ tèmi náà ń ṣe yìí kí n ṣe pa tèmi náà torí ẹ̀ mo ṣe ń ṣe. but mommy mo understand yẹn but at the same time ewu iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kò yẹ kẹ́ máa ṣe àṣàgbàlagbà ok ẹ̀yin náà ẹ wo embarrassment tọmọ yẹn fún yín ọmọ kékeré yẹn can you imagine ẹ̀kan yẹn ṣe ló ń ṣe mí bí ẹni pé kí n lù ú kí n bọ́ because mi like kéèyàn máa rí àgbàlagbà fín kí ló ní. ṣé ti sisi yẹn ló ṣe ń rírò ó máa rò ṣebí àwọn ọmọ olówó tó máa ń bàjẹ́ yẹn ni àwọn ọmọ tó máa ń bàjẹ́ yẹn ni òun kàn sọ tiẹ̀ ni àti pé tó bá ti di sisi wọn kàn máa fi hàn kọ́rọ̀ sọ kó tó ń ṣe é nìyẹn o. ẹni tí ò lówó lọ́wọ́ tó ń yọ ẹni ọmọ olówó gan tó ń rẹra wọn sílẹ̀ kí ni nǹkan tó lé èmi mọ ọmọ olówó tó jẹ́ wípé olówó nìyá àti bàbá ẹ̀ wọ́n ní owó dé ojú àmì ó dẹ̀ rẹra ẹ̀ lẹ̀ tó di kọ́ ni tó jẹ́ pé ẹ̀ tí ẹ̀ lè rí àpá owó lára ẹ̀ rárá níbi tó rẹra ẹ̀ lẹ́dẹ̀ èló làwọn èèyàn ní kíná jámúta ló mọ bàbá wọn
Mọ́mí ẹ wo mi ò support kẹ́ máa ṣiṣẹ́ ìjọ torí Ọlọ́run. Èmi fúnra mi mú fún ọ̀rọ̀ láti máa ṣe gbogbo nǹkan iṣẹ́ tẹ́ máa fi jẹun. Sọ́lá bẹ́ẹ̀ tí ẹ rí òkùnkùn ní dààmú ojú òde ní tí ẹ lágbára lọ kí la máa jẹ ibi tí ń pa ẹ̀rọ ṣé rọ́bẹ̀ tó ṣe láàárọ̀ yẹn jọ torí ọlọ́bẹ̀ yẹn ní fẹ́ jẹ láàárọ̀ yìí ọbẹ̀ yẹn dùn irú tó wà bẹ́ẹ̀ ga jù bá mi wá nǹkan tí mo máa fi jẹ láàárọ̀ yìí. Ok ṣe ẹ máa jẹ rice. Rice náà dà ṣebí wọn náà máa jẹ ń bẹ̀. Gbogbo bí pa mi ọ̀rọ̀ yẹn ṣì ń gbé mi nìkan. ẹni kò gbọ́kọ̀ kúrò bẹ̀ jẹ́ ká jẹun gbọ́pọ̀ kúrò bẹ̀ kó jẹ́ àwa nǹkan jẹ jàre. Inú mi ò dùn bẹ́ẹ̀ yẹn ń sọ fa ohun mi kẹ́ máa gbádùn ohun mi kẹ́ máa jẹun ohun mi kẹ́ máa wà òkè inú mi ò dùn rárá. jẹ́ ká jẹun ṣe ráìsì ká jẹ ká jẹun. wọ́n mi mọ̀ nǹkan tí màá ṣe máa surprise yẹn láìpẹ́ ẹ kàn máa dédé lórí òjijì láìpẹ́. àbí àti ìyọ̀síwọ̀. ìsọ̀lá ọ̀la. Èwo ló ń ṣe? Ó mọ àwọn vacancy kan lórí net ni máa ní pé kí n apply fún wọn. Vacancy? Ó lágbára o. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Látijọ́ ètò tí ń apply káàkiri kò tiẹ̀ sí ìtó pẹ̀ pé àwọn fẹ́ fún ẹ níṣẹ́. Kí ló ṣẹlẹ̀? Ó má lè purọ́ fún ẹ. Wọ́n ti pè mí fún anyone but I have no choice. Mo gbọ́dọ̀ máa continue láti máa kọ́ ni. Mo mọ̀ pé Ọlọ́run máa ṣe àrùn lọ́jọ́ kan. Kúrẹ́bàmà, ó dẹ̀ ní ọ̀rẹ́ mi kan, boyfriend ẹ̀ ó ní company. Ọdún ó ti pẹ́ tí mo ti rọ́ọ̀rẹ́ mi ẹgbẹ́ ìwọ̀ tí mo bá try láti máa contact ẹ̀ bóyá tó bá lọ sí company yẹn possible kan fún ẹni ṣe. Àwọn jẹ́ ká try ẹ̀. Bóyá màá contact ọ̀rẹ́ mi yẹn màá ní kó bá mi bá boyfriend ẹ̀ sọ̀rọ̀ so bóyá ọjọ́ tí wọ́n bá sọ wàá lè lọ. Please jẹ́ ká ṣẹlẹ̀ lórí mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà sì ń gba connection àti pé àwọn most of the applicants mọ̀ nǹkan gan bíi 5 years experience 15 years experience fún young graduate ẹ mọ̀ ó pẹ̀lú kan tó ń bá a lóye jẹ́. Oúnjẹ wá ti ṣe àdìmọ̀ fẹ́ gbọ́. Ẹni tó rọrùn tó àwọn iṣẹ́ tí a lè sọ pé no fún once ni. Thank you very much. You're welcome. Ẹ̀sìn wàhálà ìjà tí. Ló ṣe fóònù tí mo pè tó bí ike. Fóònù mi ò rí ìgbìmọ̀. Fóònù tí mo pè lókè tó rìn tó bí ike. Ẹ ṣe ìkẹ́kù sí mi sùkúl bẹ́ẹ̀. Mo ti ń pè láti ẹ̀kọ́ orin ìfọ́ àti wá bí bẹ́ẹ̀ jà kí ló ṣẹlẹ̀ náà. Anyway, ṣá sọ fún kan náà boys yẹn kó mú pépà wá fún mi because mo fẹ́ ṣe photocopy nìkẹ́. Kórè bá mi. Dami. Kórè bá mi. Tí o ti ṣe. Dáadáa, ọmọ baálé ìlú wa ni. In fact, àjọṣe kékeré dàgbà ni. Omi lè yan. Anyways, new managing director wa lélẹ̀. Since the former want to relocate, a dẹ̀ ní láti fill gap yẹn. But for now, GM ò ti láran, so tí GM bá ti dé. In next 2 weeks, I'm going to appointment letter. So when you can introduce one, see her name. So I want to say Thank you very much, ma'am. all right,
ẹ ṣe lọ ní sáà. Yes, ma'am. All right. Simi sínú ọlá. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bí mo ṣe débẹ̀ tí màtí màdá ìta wa ní gbogbo máìlì mi ní pé ẹ̀rù ń bà mí òkè báyìí lọkùnrin wà pé Jésù láwọn òkùnrin bá pàdé lẹ́yìn òbí pẹ̀yìn kò lè ta ilé wọn. Màá jókòó báyìí wọ́n á bẹ̀rẹ̀ question wọ́n ṣe ń fọwọ́ báyìí ìdàgbàdà àti gbé níwà máa ṣe gbà padà fún àti gbé níwà máa ṣe gbà padà fún. Kí ló wá ṣẹlẹ̀ lọ́wọ́ kan? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? The next thing pé ó ń ṣe ni congratulations mo ṣe congratulate mi ó lè ní gbogbogbò no design city in fact mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ báyìí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ báyìí I'm now the new managing director. Congratulations! Oh, sure! I'm so happy. Thank God. Hey, baby. Ìkan tó wà fi tààtà yé mi ni pé ọkùnrin sọ fún mi pé màá bá níbi tí mò ń lọ. But obìnrin ló interview mi. Ṣé ìgbà tó débẹ̀? Ìgbà tó interview obìnrin ló attend sí mi. No, bí àwọn sí around nìyẹn. Bóyá ẹni tí mo sọ fún ìgbogbo sí around ó lè jẹ́ bí àbí representative wọn ló bá nìyẹn. Okay. But lady tó wá sọ pé CEO kò sí nílé pé ọ̀nà máa sign the appointment letter mi. 2 or 3 weeks náà bóyá kó dé. Okay, kan tó sọ fún ẹnìyàn rí ìwọ máa wọrí nípa gbogbo yẹn ètò ṣàṣekókò ní pé wọ́n ti fún ẹ níṣẹ́ gbogbo ìtókù yẹn wo àwọn máa yanjú yẹn níta. Wọ́n rò pé kò ní dà kì í ṣe kí ni kì í ṣe ọwọ́ lẹ́yìn I need to do something for you. Oh my lovely. Kí ló wá rà fún mi? Just from back, I was asking. Wow! Thank you. Show the brother for At least I everything is for me. For my yes kò sẹ́rí láti àárọ̀ dalẹ́ ẹnu géètì nílé tèmi nílé mi ibẹ̀ ni mò ń gbé ibẹ̀ ni mò ń sùn olórí burúkú wọlé wá lóhùn ló mú lẹ́tà wá tí ó sọ pé òun bá mi irọ́ náà pa wọn ò mú lẹ́tà kankan wá àmọ́ ya wèrè ni. gbé gbogbo ẹnu sọ̀hún tóyọ̀sí tó lọ síbi géètì tó rí lẹ́tà ń bẹ̀ owó ẹ̀ káàkiri ó nóun ò rí ẹni ẹnu géètì ń bẹ̀ níbo ló gbà lọ. ọ̀rẹ́ lẹ́tà lẹ́nu géètì ṣé báyìí ló fi kọ́ ni àbí àìpò. ṣé wọn ní the gate nígbà tí mo mú lẹ́tà wọlé he wasn't there now ẹ wá ń bí. bóyá bóyá ìgbà tí mo bóyá ìgbà tí mo sáré wọ sọ́n ṣe sínú ẹ̀ ń jọ tán bí ẹ ṣá wọ́n pa sínú ẹ̀ tó ń ṣe bros gbà ṣé èèyàn ni wọ̀ yìí so mo kàn ń risk life mi láti jọjọ́ yìí tí mo rò bí mo ní security man lẹ́nu gate mo ń risk life mi ni àbí àṣọ òòtẹ́ ẹ̀ṣọ́ wa rárá òòtẹ́ ẹ̀ṣọ́ nǹkan kan bẹ̀ ó ti yé mi tábà ti wà nílé bí wàá ṣán gate o ti lọ sọ́dọ̀ ajá ń sáré àbí. no mi ò ta dọ́ọ̀gì ń rọrùn mo àmì security èmi ni mo sílẹ̀kùn fáwọn tán wọlé àtàwọn tán jáde sí. just sorry for yourself ọ̀dẹ̀ òpònú kò mọ̀jú tẹ́tẹ́ lọ ilé ayé ẹ̀.
Anyway, your days are numbered. Thank you, sir. To me, if you are the one. Thank you, Sabi. Papa mi bẹ̀. Ọ̀nà àgbàdùn. Yes, sir. Ẹ má fún mi ní pay off, sir. Kíkìnì. Ta ló ń fún pay off? Wọ́n ló jẹ mí lówó. Owó oṣù tó ti gbà lọ́mìí á tó ọdún méjì. In arrears tó ti gbà. Lórí burúkú. Ẹ máa fún pay off. 'Cause I cherish you so much, but I don't know what your mind is like. Man from Iraq. Treat me well, oh, like a man nìkan fẹ́ wá ṣe nǹkan kan bí gate ńbẹ̀. So mo ti sọ wípé tó bá dé máa fowó rán ẹ sí. So òun ni ó wà lọ́wọ́ ẹ. Don't be a fool, 'cause I see you like my best friend. 15,000 wà mí. Treat me No, well. èmi tí mo kó fún ẹ mi ò gbọ́n. Ṣé o mọ̀ pé pò ní ní idiot. Kí n kó fún wa, sir. Kò sínú àpò ẹ̀. Hey, look here. Kókó rẹ̀ wá síbí. Kì í ṣe pé owó tó wà lọ́wọ́ yẹn kó wá dé ẹnu géètì tán kó lọ sọ́dọ̀ ṣé ajá ń sáré lẹ́ ń pè or whatever tí tó lọ́ ń ta. Owó olówó nìyẹn o. Ẹ jọ̀ọ́, sir. Ṣé wọ́n fẹ́ change gate yẹn ni àbí wọ́n fẹ́ ṣe nǹkan lára ẹ̀? Báwo ló ṣe wọnú ilé mi náà? Báwo ni ṣe gbé security man nílé? I do interview and I do medical kí ká transfer yẹn kó tó di done di, sir. I'm not going on loan. Ẹ sign me permanent. Ìwọ ló máa tún wọn. I think she's in the kitchen. All right, okay, sir. I see you like a confidant, but I don't know if you are a friend or a foe. What will you do to me if you are the one? It's about our life. Simi ti parí professional course ẹ̀sìn. Táwọn ọdún pé ó ṣe dáadáa nínú ẹ̀kọ́ ẹ̀. Mo wá wí pé I hope you wouldn't treat me like a modern slave. Ara mi ò ṣe ṣẹ́nu bíi ti tẹ́lẹ̀. But I don't know what your mind is like. So mo fẹ́ Treat me well, oh, mo fẹ́ fi jẹ́ bí MD like a so that a lè máa bá mi mójútó àwọn owó mi káàkiri. But before then, màá fẹ́ kó máa tẹ̀lé mi lọ sí iṣẹ́ kí máa fi ẹ̀rọ ṣe ibi tá à ń kọjá sí ibi tá a ti ń ra ní. So that tó bá máa fi di bí ọdún kan sí méjì òun àti master gbogbo bá ṣe ń ṣe máa lè fílẹ̀ fún kó máa kárí pẹ̀lú bísínẹ́sì. In fact, ní agbára Ọlọ́run, ikú kóyákóyá kò ní pẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. My dear, mo dúpẹ́ pé o ṣe. Ayé kí n torí ọmọ náà la ṣe ṣiṣẹ́. Congrats, my dear. Thank you, mommy. I love you. That's my daughter. Yes, sir. Let's go. I'm so happy for you. This calls for celebration. Okay. Àwọn náà tó máa jókòó yìí. Lọ́wọ́ tó wọ́n lè dúró. Gbogbo ìlérí tí ń ṣe fún ẹgbàá tó bá ti sí. Gbogbo ẹ̀dùn tí wọ́n sí. Pé mo dúpẹ́ pé ẹ̀mú lè rí mi sẹ́. Ẹ̀dọ́ àyà tó kọ̀ máa gbà sí.
tó yọ sí wá ọ sì rí mi yọ sí ṣé bí nǹkan ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé bó ti máa ń fi tẹ́lẹ̀ tó bá nà wọ́n mọ̀ bó sì sí mi à. lówó lẹ́nu lówó lẹ́nu mo ti gbọ́ kò sáàtò owó ló sọ fẹ́ sọ fún tani. But I don't know if you are a friend or a foe. What will you do to me if you are the one? Oh, ìyá ni wúrà. I hope you wouldn't treat me like a modern slave, 'cause I cherish you so much, but I don't know what your mind is like. Treat me well, oh, like I'm ẹ káàbọ̀ mà ẹ pẹ̀lẹ́ mà ṣé ọkọ̀ òjé kò mà bẹ́ẹ̀ ni flat tire mà ṣé bírèkì mọ́tò bàjẹ́ lọ́nà ẹ mọ̀ gbà mí ṣé bóyá àǹtí là ń bá sọ̀rọ̀ láì jẹ́ pé wọ́n yọ wọ́n ti lọ bó ṣé wọ́n ti yọ́jú wọn kúrò láti ta ẹrù ni kó tó di pé wọlé á sì kí wọn ẹ káàbọ̀ wọn dáhùn sọ́kò òjé kò wọ́n gbé sódì wọn. wọlé lọ bí wọn pé kí ló ṣẹlẹ̀ ní èmi tí ń lọ mo ti ń dágbére fún ènìyàn. sáwọn èsè èèyàn ni. tó o sí o wá ìwà títà lẹ́jà kẹ́ tó kú ònulẹ̀. ní aṣọ tí wọ́n yọ bá mo dáràn àbírú kí ni gbogbo eléyìí. pẹ̀lẹ́ olófin kúmọ̀ ní tẹ́lọ̀ tó rán aṣọ pí ọ sí i olófin kúmọ̀ ní tẹ́lọ̀ tó rán aṣọ pí ọ sí i wèrè òsì sọ fún wọn pé òwú ò tó rán aṣọ pé ló fi sọ́ di style tó ń sọ́ di yìí o wọ́n ya aṣọ wọ́n tún ṣe kíní wọ́n ń pe síìpù tán bá kàn fa síìpù báyìí tá ó tiẹ̀ tó tó àwọn ọmọ náà wọ́n pátá mọ́ yìí wọ́n ti fi pátá wọn ra bẹ́ẹ̀ bóyá ò ní tóyọ̀ sí rìn lọ láì wọ́n pátá báyìí o má ṣe gbé ní ìbàdàn yahoo àwọn ọmọ yahoo máa ya pátá ẹ̀ ọlọ́ọ̀sánú àtúnkí àǹtí náà ẹ káàbọ̀ wọn gbin ẹ kúlé wọn gbin sẹ́ni plátàyà ni no talking rówó repo ni no audio. ọmọ ní yóò mẹbi kí ló tó wá fajúro báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ ọkọ mi ọmọ mi ti ṣẹlẹ̀. Ọlájí náà sọ pé òun ṣẹlẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló dé nígbà tó lóun ṣe mí? Kí ló ṣe fún? Mo nǹkan tó ṣe. Èmi àti ẹ̀ ṣìjọ wà pọ̀ níjẹta kan ṣe. Ó kàn dédé pè mí lọ́sàn-án. Kìnní kan kìnní kan. Ó ṣe mí. Ó ti fi òun fún mi mọ bóun ṣe fẹ́ sọ. In fact, gbogbo ìwé mú un. Torí ọ̀rọ̀ náà fi ilẹ̀ fún mi nígbà lóyìn bọ́lá kó sọ wọn fẹ́ rí mi mọ́ títí láìláì. Wo ó ní òní rí mọ́ láíláí jẹ́ kó máa lọ àyè rọ́bì sọ̀rọ̀ wo ló bẹ̀ sọ yìí. Ariwo ẹni mò ń gbọ́ nù lé mẹ́rin. Sẹ́misọ́lá ẹ ò lọ síbi iṣẹ́ ni. Kí ló wá dé tójú ẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Màjà kí ló ṣẹlẹ̀ kí ló ṣe? Ó dé sí ló bá ní Bọ́lájí o pé ó sọ pé òun ṣe mọ́ sọ pé ooru rẹ̀ mú òun ó wá ti lọ. Bọ́lájí náà ṣe ẹ lọ amọ̀ lójú. Ẹ gbà mí. Ọ̀rọ̀ ìwà àtọmọ ènìyàn wọ́n tẹ̀sí ń dóde bẹ̀rẹ̀. Ìyá bá pọ̀ ẹ̀ bá wọn lọ bẹ́ẹ̀. Ilé tẹ́ múra tẹ́ ẹ̀ kan níbi ẹ̀ ká sọ̀rọ̀ lọ́nà. Ṣé ti Bọ́lájí lọ wá gbé sọ́kàn kòkòkò báyìí? Ọkùnrin àwọn ọkùnrin tó jẹ́ pé wọn ò lọ́rùn Bọ́lájí ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́run
fílẹ̀ jẹ́ kó máa lọ ibi tó lọ ìwọ náà máa padà lọ sí ibi tó lọ kí ni tó fẹ́ máa fi sakọ sí ẹ̀ òkè séyà ni mo fi ń jẹ́ ẹnu lé ni kí ni tó ṣẹlẹ̀ gan. ṣé ẹ tiẹ̀ jókòó kẹba mi ò gbèsè ayé mi ọjọ́ kan kí ni èyí tí ó délé mo lè mójú kò ná mà báyìí kí ló dé kí ni mo ṣe ta ni mo ṣe nígbà tí ò ń ṣe pé bẹ́ẹ̀ ni mo burẹ́ wà tó àbí mi ò tiẹ̀ ṣe rí àbí wà mi ò dáa igi yóò dáa ayọ́kúrò náà tọ̀hún ò dáa ayọ́kúrò náà ìjọ wo gan-an lamọ̀ tó ń jẹ́ máa jiná ó ti ń pọ̀ jù tí bá ń ṣe báyìí bá a lọ tọkùnrin tó ń gbé mi jù lẹ́jọ́ tó ọlọ́run tó wà nǹkan ni mo fẹ́ dá dé lórí mi kì í ṣọmọ kékeré mọ́ mo mọ àwọn ọ̀rẹ́ mi tó ti wà nílé ọkọ wọn tó ti ń ṣàbíamọ náà kí ni mo ṣe fáwọn ọkùnrin tó fi ń ṣe mí báyìí tó ọlọ́run mi èdè jókòó èdè wò mí rọ kí ni kan tí mo ṣe pé ẹ kó máa lọ báyìí. sí ìlú wa fẹ́ máa sunkún sí má sunkún igi tí ò bá dáa níná wọ́n máa yọ́ sọnù tó bá dẹ̀ yá àwa rí igi tó dáa téèyàn máa fi dáná má gbé tọ̀rọ̀ ọkùnrin kankan láyà ó máa rí tiẹ̀ èmi mọ̀ pé apẹ́ tó jẹun ni kò lè jẹ bàjẹ́ ò dẹ̀ lè jẹ bàjẹ́ torí ìgbà tí mo wo àkọsẹ̀já yí ẹ̀ mo rí i pé nǹkan gidi ló yàn àní ìdìpasẹ̀ ń fọ orí ẹ̀ káàkiri gẹ́ kó tó lọ́kọ ó máa lọ́kọ o ọkọ alálùbáríkà ló máa ní gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ bàbá ẹ̀ tó jẹ́ pé alálùbáríkà ni so má ronú kankan tètè wọlé lọ́sìn kó lọ ṣáwà kó lọ mú tó bá wù ẹnu wá ènìyàn kó mú sáyé ẹ̀. Don't be a fool, 'cause I see you like my best friend. Yeah, treat me well. Gbogbo nǹkan tó bá tẹ̀lé òun fẹ́ pátápátá ni mò ń fún gbogbo nǹkan ní mo fi ń tọ́kọ́ lájú lọ àtọwọ́ àtàrà àti gbogbo nǹkan nínú ìmọ̀ fi ń bà lọ. Sísè tó ń tẹ́kì ni. Mo ìgbà tẹ́mi wo àkọsẹ̀já yí ẹ̀ ó yan orí burúkú wálé ayé o jẹ́ kí Bọ́lá jẹ́ ọmọ àlọ́ọ̀lù ẹ̀ ó lè má jọ pé o ní tí ò bá ti jẹ́ tẹ́ni kò lè jẹ́ tẹ́ni àbíṣebí tọ́lọ́run lọ́wọ́ sí ni o aṣọ̀rọ̀ ṣebí tọ́lọ́run lọ́wọ́ sí ìwọ ọmọ next level tọ́lọ́run gbé ẹ lọ ni kí ló ṣe mo lọ sọ̀rọ̀ jáde tó bá dé lọ mú wáìnì kó jẹ́ kó mú wáìnì sí ẹ lọ́rùn jù má torí Bọ́lájí kan máa ronú òṣì kan ọkùnrin ló wá torí ẹ̀ ronú kó gbọ́ra nù yàrá ó dẹ̀ ká bọ́ ó dẹ̀ wọlé kí ló dé Ọlọ́run lè jẹ́ mi ò rí wẹ̀ o ọmọ pé mi gan ìyá ẹ̀ kó sá prápra èmi ò ráyè nonsense èmi ò dẹ̀ dúmọ̀ ọ̀dẹ́ o má dọ̀ọ̀la rẹ̀ torí ọmọkùnrin kan ọkùnrin o bí gómìnà kan bá bọ́kọ̀ kan bá lọ sí èjèrè ni ẹgbẹgbẹ̀rún àlọ má ronú kankan tó ti gbé ọkọ mi ọmọ níyà mi bi pẹ̀lẹ́ ó ti gbé Bọ́lá ìdírò ọmọdé nípa Ọlọ́run pẹ̀lú àkókò rí ti. mi ò tiẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ mi ò mọ̀ bí mo ṣe fẹ́ text. I see you like a confidant. Sir, ṣé kí n ṣe sir? But I don't know if you are a friend or a foe. What will you do to me if you are the one? Wọ́n ní ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ ní ọjọ́ ṣàkóso ìbẹ̀rù. Mi ò mọ̀ bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀. I can't just thank you. You've been so wonderful. Èmi tó jẹ́ pé inú ilé mi gangan ni mo fi ń ṣe studio. Mo wá dẹni tó ní ọ́fíìsì. Kò wá ṣe studio lásán ló ṣe fún mi. Studio tó jẹ́ pé téèyàn bá débẹ̀ á kájí kú kalẹ̀. You are an angel. Thanks so much. Mo ti sọ fún ẹ pé tí n bá ṣe ní ti mo máa dúpẹ́ lọ́wọ́ mi. Jẹ́ ń dúró. Ṣé o máa dúpẹ́? Mo mọ̀ wípé ẹni tètè mo bá ṣe pé bí ìgbà tó jẹ́ para mi náà ló ṣe. Tí mo rí ìgbà tí mo dúpẹ́ because tí mo fẹ́ tó bá jẹ́ pé irú position tí mo wà tó bá jẹ́ pé òun náà ló wà ní tèmi wà níbi tí wọ́n wà wọ́n náà wà help mi ní ṣe fún mi. So nǹkan tá a bọ̀ fúnra wa fún mi ká mọ̀ ọ́n lọ́wọ́ so. Síbẹ̀síbẹ̀ tá a bá ṣe nínú orí ọpẹ́ là mo wá
máa dúpẹ́ tèmi. But I don't want to tell you. What's your bread? Torí Ọlọ́run surprise tó bá ní kò fi sọ fún mi sí mi nílé sùn tó bá délé. Tí mo ti sọ fún ẹ sí mi kò ní jẹ́ surprise sí mi. Please. I want to mention this. Please tell me, please tell me. Okay then. Well, you have to guess. You know I'm poor in guessing. Please. Well, you have to try. Okay, o fẹ́ ra necklace fún mi. Oh, o fẹ́ ra modern camera fún mi. Ṣé mo kò ti sọ pé o like camera tí mo lò tó jẹ́ pé o jọ modern camera lójú tèmi onílòpọ̀ like. Oh, really? Camera? Mo ti gbà. Kí ni mo mọ̀ nípa camera? I don't know anything nípa ẹ̀. Tí mo dẹ̀ fẹ́ ra camera fẹ́, maybe I'll give you the money to go and get it yourself. Mi ò mọ̀ anything nípa mi kiri rẹ̀. Okay, let me help you. Actually, I'm actually planning to buy. Are you a friend or a foe? I hope you wouldn't. It's a lie! Come on and slip. You want to buy me a car? Yeah. Car? I don't know what your mind is like. Oh, Maraka for me. Yes. You know, Manika. Sure. Oh, thanks so much. Don't be a fool, cause I see you like my best friend. Yeah, treat me well, Tèmi, kí ló tó stress ara ẹ̀? Ọmọ game tó wà láàrin mi àti Sinmi. Má gà mí ni. Why are you stressing yourself? Why? Kí ló tó stress ara ẹ̀? Tèmi yé mi o. Tèmi ṣe kí ni? Tèmi yé mi. Gúlégúlé yín méjèèjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ti ń pọ̀ jù. Ká tó wí ká tó fọ̀. Sinmi ni o, sinmi ni o, sinmi ni o. Èmi ò fẹ́ gbóúnjẹ alẹ́ mi fólógbò jẹun. Oúnjẹ alẹ́ wo ló ń gbé fólógbò jẹ tó jẹ àgbọ̀ràn? Oúnjẹ alẹ́ wo ló ń gbé fólógbò jẹ? Ṣé o rò pé easy kéèyàn tó gba nǹkan lọ́wọ́ obìnrin ni? Tí mo bá máa ṣe mú ṣe yẹn kí n máa kẹ́ sọ́tún kí n máa kẹ́ sósì. Ṣé o lérò pé owó kan máa dáwó tó ń dà sílẹ̀ wọ́n máa dà sílẹ̀ fún wa ni? No! Ṣé life tàwa yìí opportunity ni? Tí èèyàn bá dẹ̀ ti rí opportunity nílé ayé yìí tí kò bá ti tètè grab ẹ̀ kó utilize ẹ̀ kò lè rí rẹ̀ mọ́. Opportunity ni lady yìí jẹ́ fún wa, àtẹ̀gùn wa ní jẹ́ ká fara balẹ̀, má fowó jíjẹ, má fi bà gbogbo nǹkan jẹ́. Nǹkan kan ló kù tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ target mi. He promised to buy me a car. Once the battery back car over between us, that's all. But I don't know if you are a friend or a foe. What will you do to me if you are the one? Oh, ìyá ni wúrà, ìyá ni wúrà ni wọ́n wí. Mama mi, are you a friend or a foe? I hope you wouldn't treat me like a modern slave. Yes, how may I help you? Mo mọ̀ pé mo ti ṣẹ̀ lẹ́dàá ẹ̀. Torí Ọlọ́run, mo fẹ́ lẹ́dàá ẹ̀, mo fi bẹ̀ ẹ́, mo fi ìyá tó bí ẹ lọ́mọ, mo fi bẹ̀ ẹ́. Please, forgive me, please. Oh, really? Ó mọ̀ kó ṣẹlẹ̀. Kí ni nǹkan tó ṣe náà? Jọ rán mi létí. I've been told pé o gbọ́ gbogbo nǹkan tá ń sọ. O ti mọ̀ àbí? O ti mọṣẹ́ ibi tó ṣe àbí?
but no just tell me bóyá wọ́n lè dáhùn fún gbogbo àwọn ọkùnrin tó kù kí ló dé tó jẹ́ pé èèyàn ọkùnrin ṣe jẹ́ ẹranko náà. No a máa ń sọ àwọn obìnrin máa ń sọ kinní yẹn often and often but ẹ máa ń deny ẹ máa ń sọ pé irọ́ kinní kan ṣé ìwà tí wọ́n wù sí ṣé kò ń ṣe ìwà ẹranko ni after all I did for you. má bínú sí mi torí Ọlọ́run iṣẹ́ èṣù ni can you imagine tún parọ́ mọ́ ẹni ẹlẹ́ni iṣẹ́ èṣù ni lọ sọ fún mi point wo ni wà tẹ̀sù ti meet tó fi hàn advice ẹ̀ kó ṣe mọ́ tó ṣe mọ́ fún mi no ìbọ̀lẹ̀ fi meeting point ṣé jọ́ṣẹ́ bì no tell me no ọmọ ṣáà níbi tá ẹ ti meet tó fi sọ́wọ́ tó kẹ́ ọ olóoru ẹ ẹni tó ń ṣẹ́ lóore kó lọ fi ojú olóore kó fi gúgú kó sọ fún mi. Honestly, I'm a complete gentleman. Mi ò kàn lè sọ pé location báyìí ló ti wọnú mi tí mo fi bẹ̀rẹ̀ sí ní hùwà bí ẹranko. Please forgive me. Òkè ó kàn nílẹ̀ pọ̀lú ẹ̀ sọ́dínlé àbí owó àwùrà bí ẹranko sí wàhálà ìgbà tó ti hùwà bí ẹranko yẹn èmi náà máa treat ẹ̀ bí ẹranko ni. It is over between you and I. Okay? Má jẹ́ kí gbọ́ lọ inú òkùnkùn mi má jẹ́ kí gbọ́ gàdú fún ọ. Má jẹ́ kí gbọ́ gàdú fún ọ. It is over between you and I. Olórí bukú sẹ́yìn ti bọ̀ ẹ̀jọ̀ lọ́mọ fẹ́ra yín. Kúrò lọ́wọ́ fún mi jọ. Idiot. Onírànà ẹni bó ṣe rí. Ó dàbí àjẹpẹ́pà. Kíkí oh God. Ó ti wo èṣù yá mi lọ pàtó rẹ̀. Ó ìwọ. Òkè wàá wọ completely pàtó. Dúró síbẹ̀ o. Ó ti yá wọ lò. Ó máa jẹ́ èmi lò ó sí. Èmi ò tiẹ̀ ní appointment pẹ̀lú ọkọ tó yá mi lò. Ìfọ̀ ìgbà mi kọ́. Òun kọ́ ló máa yá mi lèmi lèmi máa lò ó. sẹ́rí ní apátímẹ́ǹtì ọ̀dọ̀ mi bí dìpátímẹ́ǹtì dẹ̀ ní kí n pè ní ìjẹ̀fẹ́ mọ̀ ní sáìdì ọ̀dọ̀ mi ẹ̀ sáàmù kan ní mẹ́jẹ̀ká mi ò mọ nǹkan tó ṣe omi lẹ̀ mo tún lọ sí di táǹkì mo fún ní blo pé omi ẹ̀ kàn hang sáàrin méjì ni mo sì ti ṣe gá oríṣiríṣiríṣi mi ò rómi flush mo tún wà wọ pé tí bá tún lọ sí gá mi kó ló ẹ má lọ ní what is called this disease is it not Ebola yellow fever àbí kí náà máa ń pè ní mo ṣe ní kí wọ́n ayọ̀jú sí wọn pé kankan bá mi pè àwọn plumbing kan wá bá mi wò. nǹkan tí mo sọ gangan ni pé omi ò yọ ní ọ̀dọ̀ sáìdì ọ̀dọ̀ mi mo sì ti ṣe gá wípé káwọn ọmọ mi bá mi pè plumbing. ẹja gbọ́hùn tó bí ń sọ ẹja gbọ́rọ̀ sóbì lẹ́nu. ṣé ẹjọ ṣé ẹ̀yin ò ní nọ́mbà plumber yẹn lọ́wọ́ bóyá kẹ́ bá mi pè. wákàtí kan ó lè gbé ní dìde. ṣé àwọn ọmọ ohun tí mo jẹ mo wá kiri gẹ́gẹ́ bí mi sì mo tẹnu ohun tí mo jẹ mo wá kiri torí láàrin wákàtí kan ènìyàn lè pàdé aláàánú láàrin wákàtí kan ènìyàn lè dé ìwà tó ní mọ́tò tó ń kó tó mọ́ sí sọ. níwọ̀n kó tí èké ń rò kí ń rí ìdíwọ́ ọkùnrin máa sọ̀rọ̀ ẹni ọkùnrin máa bì. mo bẹ̀ ọ́ lọ́rùn ọba dákun gbé mi débi ayọ̀ mi. mo bẹ̀ ọ́ lọ́rùn ọba dákun gbé mi débi ayọ̀ mi. ẹ jẹ́ ṣọ́ra ṣe ẹ jẹ́ ṣọ́ra mo mọ̀ ṣe. pé ẹ̀yin nìkan ni mo lè bá sọ. ẹ jẹ́ ṣọ́ra ṣe. tí bá ti bá yín sọ ẹ máa ẹ jẹ́ ṣọ́ra ṣe. láàrin wákàtí ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ó ti sùn. ènìyàn lè débi I'm tired. I need to move on. mo ní láti wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn ènìyàn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lónìí mo máa nà ẹ́. mo bẹ̀ ọ́ lọ́rùn ọba èmi rí gẹ́gẹ́ bí ẹni pé ó dàbẹ̀ mi pé ibi tí mo wà yìí èmi ń bẹ̀rẹ̀ lọ́fọ̀ ń gbé mi tán gbé mi jù lọ.
because tí obìnrin bá wà tó bá ti lówó jọ ọkùnrin lọ ọkùnrin máa sá fún ni àwọn ọkùnrin ò fẹ́ni tó máa gàba lé wọn lórí wọn ò fẹ́ni tó máa pàṣẹ fún wọn so ó lè jẹ́ gbogbo nǹkan tí mo ní yìí gbogbo ẹ̀ ló ń dẹ́rù bà wọ́n tó fi ń fi mí sílẹ̀ tó bá jẹ́ pé èèyàn tó lò sí wọn ni irú nǹkan tó fẹ́ nìyẹn ẹni tó máa lè pàṣẹ lé lórí tó máa lè control bó ṣe wù wọ́n so mo ti decide láti lo ara mi pátápátá kí n sọ́ra mi di ọmọ aláìlẹ́bí aláìlára kí n kàn wábì kan lọ kí n lọ gbalé sí rural area kan bí àánú gọ́tà kan kí n kàn gbá bí a room self contained kí n kàn dá wà ń bẹ́ kí n sọ́ra mi da ọmọ aláìlẹ́bí aláìlára èkéètì irú nǹkan báyẹn làwọn ọkùnrin máa ń like wọ́n máa appreciate obìnrin tó bá lò sí wọn láti ibẹ̀ lọ mo wà sure pé mo máa rọ́kùnrin tó máa fẹ́ mi. I rebuke it and I reject it. lọ síbo fẹ́ lò ààrẹ wa kó wa ló kúrò nílé ọlá wa fẹ́ lọ lò ààrẹ níbì kan bó ló ti fẹ́ lò ààrẹ no má gbé yẹn wá dáàdì ẹ gbogbo ọgbọ́n tó ń sọ yìí. Mummy, I ma get me wrong kò ṣe pé bóyá mo máa lò ara mi báyẹn bọ́ mo kàn máa pretend ni now mo máa pretend kí mi rọ́kùnrin fẹ́ mi. no pretend my dear ṣé tí owó wa di pé o fẹ́ dọlọ́mọ láyé o fẹ́ dẹni tó ń lọ́kàn the next thing ni pé kó ló máa dàgbé mélòó ni mo bí kò sẹ́ni tó máa bímọ tó pọ̀ gan tó máa fẹ́ kẹ́yọ kan kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn àfi tó bá jẹ́ pé ìyẹn ń gbálẹ̀ ọkọ ẹ̀ lọ pé ó ń lọ sá abroad mi ò ní kó máa lọ́kọ̀ ó máa lọ́kọ̀ wà ní sùúrù ni èmi ò lè gbà ó torí wípé mi ò lè gbà ó kàn lè just fèmí nìkan sílẹ̀ nínú ilé mi. kí n ṣòro kékeré I'm an adult mo ti tójú bọ́ náà mo ti dàgbà tó kí n lè bọ́ra mi kí n tọ́jú ara mi náà. sùúrù ló máa ní so èmi ò fọwọ́ sí mo dẹ̀ mọ̀ wípé bàbá ẹ̀ náà ò ní fọwọ́ sí. ókè ẹ mọ̀ nǹkan ẹ má bọ̀ rí tó bá jẹ́ pé ókè ti rírí ni má má mọ bí màá ṣe máa yọjú sí i má má pè yín lóòrèkóòrè mí ní jìnnà sí yẹn náà. pé ta ni yọjú sí ta ni impossibility can never be possible mi ò ní gbà ní àwọn ò lè kú ònú ilé yìí èmi àtọmọ mi àtọkọ mi inú ilé ni mi ò wá lè sọ wà lọ lé ọkọ ẹ dẹ̀ tún lè lọ sí abroad àbẹ̀ pé bóyá ẹ máa fẹ́ nìkan máa fi mí lẹ̀ àwọn àlọ́ fẹ́ lọ low what no mi ò gbà o. Well, Mommy, mo ti make up mind mi. I've made up my mind and I'm not going back. Nǹkan tí mo fẹ́ ṣe ni, nǹkan tí mo dẹ̀ máa ṣe ni. Simsola. Ayo. Kí ló máa rò débi pálapàla yìí? Ìyára alẹ́ ló máa ń mọ̀ lámòdì. Èrè lára àti máa pè é. Tí òun ti bá ní fọlọ́wọ́ fún wa, so kú àbí bàbá kúròkúrò ló máa rò sí wa. No makeup, nothing. Unlike you. Wo ọ̀rẹ́ mi, ẹ ṣáà máa wò mí bí mo ṣe ń ṣe nǹkan mi láì. Èmi ni mo mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́yìn sí. Èmi ni mo mọ ibi tí wọ́n ti ń jó mi lábẹ́ aṣọ. Mo mọ nǹkan tó sọnù lọ́wọ́ mi tí mò ń wá kiri. Gbogbo no makeup no ṣe kíní kan yẹn. Jọ kí nìyẹn ní ṣe pẹ̀lú ìdùnnú ayé yẹn? Ẹ ṣáà máa wò mí ràn báyìí. Ó dẹ̀ lérò pé ọ̀rọ̀ yìí ò ní lẹ́yìn ṣá. Kí ni nǹkan tó fẹ́ lẹ́yìn? Kò sí nǹkan tó fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ìgbà tí ó ṣe pé mo bá tọ́ yẹn nǹkan kan jẹ́. Ṣé bí bó ṣe máa dáa fún mi ni mò ń bá kiri? Ṣé bọ́wọ́ ara mi mò ń bá kiri? So kò sí nǹkan tó fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ náà. Nǹkan tó jẹ́ kémi náà máa wọ́rì ni pé tó bá yá ń sìn èmi náà ní dájà tí mọ́mì máa pè. Báwo kí ló fẹ́ fojú wọn sí? Ó lè ok òun sọ̀rọ̀ mọ́mì òun sọ̀rọ̀ dáàdì. Mọ́mì àti dáàdì wọ́n ti gbé ìgbésí ayé wọn débi kan. Jẹ́ kémi náà bẹ̀rẹ̀ tèmi náà. Ìgbà tí ẹ fún ní second thought kí ló feel? Mi ò ní nǹkan kan tí mo fẹ́ fún ní second thought. Mo ti make up mind mi. Ṣé ti yẹ? Tó bá tiẹ̀ jẹ́ pé mi tiẹ̀ sí ìbẹ̀rẹ̀ ẹ̀ ń sìn àbá sọ pé bóyá ọ̀rọ̀ ẹ̀ ṣì lè wọ̀ mí lórí nǹkan tí mo ti bẹ̀rẹ̀ already. No, ṣé màá ṣe wá padà lọ sílé màá ṣe wá ní òkè mi tó ṣe mọ́ kíní kan.
the only thing kó sọ tẹ kó ṣáà máa ràn mí lọ́wọ́ ni pé nǹkan tí mò ń wá kọ́ ló ń jẹ́ kí n rí. Okay, well, tó bá ní bó ṣe fẹ́ yẹn, no choice because you know I love you so much. Tó bá fẹ́ náà ni màá bẹ fẹ́. Ṣé wàá ṣàbámi ṣe rí tẹ́ kó ṣá? Ṣé tí wọ́n rí wípé ọmọ nílẹ̀ lọ́nà ni mí? Ṣùgbọ́n nǹkan tó dé ló ní ká wọ́n wọ̀ nítorí gbogbo ìjákulẹ̀ tí mo rí lọ́dọ̀ ọkùnrin lóríṣiríṣi. Mo ṣe pé ó mú mi kí n parọ́ fún un. Pé mo parọ́ fún ẹ. Gbogbo nǹkan tí mo ṣe yẹn kò ṣe pé mo mọ̀ ṣe ètò wípé mo wá tù lọ́wọ́ mo dẹ̀ bílí pé tí mo bá pretend báyẹn mi ò lè rọ́kùnrin tó nífẹ̀ẹ́ mi tọkàn. I'm very sorry, má bínú sí mi. Nǹkan tí mo wá ló jẹ́ kí n ṣe báyẹn and I think I'm sorry. Mommy, are you a friend or a foe? Simisola. I hope you wouldn't treat me like a everything for me. You don't need to hide anything from me. So much, but I don't know what your mind is. Let me tell you something. Yoruba ni àríwẹ̀ la fi ń dọ́rọ̀ bọ̀ lọ́rọ̀ yìí. Ìyẹn ń gbé kí n tún lè fi ẹlẹ́. For you to bring yourself down to that level, it's too much. Glory, you will need it. Nevertheless, I want you to know that I love you. Treat me well, I love you so much. I love you too. But I don't know what to say. In fact, that's too much for me. I'm very sorry. But declare you make a mouth for you to make you feel it. Say it more. Don't let my hide the identity of me now. Don't need it. I'm telling you that I love you. Are you sure? I will never disappoint you. If you are the one. Wọ́n ní ọgbọ́n máa ń wà nù ọ̀rọ̀ ọmọdé ìgbà mi. Ìgbà tó ń sọ fún mi ní jọ́kìnní àná, I was not happy. I was not happy. Inú mi ò dùn rárá. And mo bínú sí gidi gan ni. But I'm so happy. Inú mi dùn, ayọ̀ mi dẹ̀ kún. Nítorí pé me are looking at her face. Èyàn ti rí pé ó kún fún joy. Ìgbà tó dẹ̀ wá mú mi wáyé, èmi gan rí pé ẹni tó mú wálé must be a gentleman. Ẹni tó ṣe rí mọ́yàn, mo dẹ̀ believe pé iṣẹ́ ọwọ́ ẹ̀ gan máa dà. Inú mi dùn, ayọ̀ mi kún. Thank you, Daddy. Mommy, I should go.
máa ń fún mi. Ẹ wo mi lè explain bí mo mi ṣe dùn tó. I'm just so happy. It's just like a dream come true. Ẹkún ayọ̀ ní jàre. Mi ti sọ fẹ́ pé apẹ́ tó jẹun ní jẹ̀bàjẹ́. Anyway, oníbọ́lá òun ṣe ń ṣiṣẹ́. What do you call that your name again, please? Koribami, sir. Koribami. That's a beautiful name. Yes, sir. Koribami. Ọlọ́run máa kórè wọnú ilé ayé méjèèjì. Oore wọnú oore ni. Oore tọ́lọ́run wá ṣe fún yàrá Bankale. Oore ò ní fìgbà kan kúrò lẹ́dẹ̀dẹ̀ yìí. Inú mi dùn fún yín. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run lọ́wọ́ sí ló jẹ́ kẹ́ rìn lọ pàdé ló jẹ́ kẹ́ fi débí. Gentleman, mo rí i pé you are so gentle to the core. Bó ṣe rárá ń rẹ́rìn súẹ́súẹ́ mo believe pé o burú lẹ́yìn tí ẹni àwọ̀ bá wà láàrin méjèèjì jọ ń torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ wá rí mi tó o bá bá mi sọ fún yẹ tí bá dé ìyá sọ fún mi. Yàtọ̀ sí yẹn èmi ti jókòó lẹ̀ fún ẹ ibi kẹ máa bẹ̀rẹ̀ àníyàn yìí lọ èmi ò lè sọ ti yẹ o. In fact èmi gan mo fi ọwọ́ mo fi ẹsẹ̀ sí mo fi gbogbo ara sí tí ẹ bá gun ẹsẹ̀ nínú mi báyìí in fact ẹ lè kọsẹ̀ inú mi ti dùn. ní ètò wa mọ̀ wáyé ní tọ̀dọ̀ títí wáyà fọ́kẹ́tì ó ṣe wọn wá lọ́lé wá padà sílé wá wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé o ní odò tó kàn síbì kan ó fẹ́ já inú ẹ̀ láti já ó wá mọ̀ bóyá a máa jẹ́ kó wọlé wọ́n yà lè jẹ́ kó wọlé o tẹ́ bá wá wá ọ̀rọ̀ àti sọ ó ti dorí lé yìí pé afẹ́mọ́tò ìyàwó wọ́n ní ètò wa àti rí ẹ tí máa rí ẹ ń dáǹsì máa gbé lift. Bẹ́ẹ̀ni mo ní mọ ọ lé lóyún. láti wá lé ra. àwẹ̀rò kò tó wà ọ̀yà nídòbí àfìgbà tí wọ́n lé olórí mi jìnnà sí mi àfìgbà tí mo fi ọwọ́ ara mi lé áńgẹ́lì mi jìnnà sí mi èmi ni mo wá di photographer wedding sí mi lẹ́ni tó yẹ kí n fi ṣèyàwó ó mà ṣe o idiot tí mò ń torí ẹ̀ ṣe gbogbo eléyìí náà kúkú mọ̀ fún mi kúkú mọ̀ fún mi ó padà fi bí sú mi náà ní àbámọ̀mọ̀ lélẹ́yìí fún mi mo lé lórí mi jìnnà sí mi Olúwa. Mà ṣe o. What will you do to me if you are the one? Oh, ìyá ni